Alhaji Adeniyi Isiaq Balogun ní sọjọ́ bí lónìí o. Ọmọ Ìjẹ̀bú gbọ́ mo wá kíkú ọjọ́ bí tòní o. Alhaji Adeniyi Balogun Isiaq onídàrípò ṣe ò láyé. Òkú ọdún o Isiaq Balogun ò wá pẹ́ láyé. Òkú ọdún o Isiaq Balogun ò wá ṣàmọ́dún. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ra àwùsà, wàá ṣe púpọ̀ ọdún nílé ayé. Alhaji Adeniyi Isiaq Balogun òkú ọdún kú yèdún o. Òní ní sọjọ́ bí rẹ̀ mo dé sí Ọlọ́run ká ti lọ ọlọ́jọ́ ìbí tòní o. Alhaji Adeniyi Isiaq Balogun ní sọjọ́ bí lónìí gbéra nílé kò dìde pírí lólógójì. Òjòjò ní sanwó kó máa lè nàjà kòkòkò làrọ̀ ọ̀tá lè. Òní ní sọjọ́ bí rẹ̀ Adeniyi o. Mo pè ọ́ sọ́wọ́, mo pè ọ́ sọ́mọ́, mo pè ọ́ tòun ta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Òní ní sọjọ́ bí rẹ̀ ńlẹ́ o. Àwọn LAI Autos Venture staff tán rán mi wá bí wọ́n ní kórìjọ pẹ́lẹ́ ayé. Wọ́n ní CEO wa ní sọjọ́ bí lónìí wá mọ́ bá wa pọ́nlé. Obakemi AKÉWì mo dé mo wá jíṣẹ́ tán rán mi. Alhaji Adeniyi Isiaq Balogun ní sọjọ́ bí lónìí o. Wá mọ́ gbọ́dún dẹnu mi súnmọ́ mi níbí. Ìsúnmọ́ nítorí yẹn là mọ̀ ṣe ẹni lágbára Ọlọ́run ọbọ nífọdún ìsàṣe mọ́. Happy birthday to you o. Adeniyi o ọmọ Ìjẹ̀bú gbó wọ́n sì mọ̀ kí ọkùnrin rẹ̀ ó mọ̀ wú. Wọ́n tẹ́wọ́ kó mọ sàmì àṣẹ. Ikú ní bámbẹ̀ lóde àyà fún, àrùn ní bámbẹ̀ lóde àyà fún, òfò ní bámbẹ̀ lóde àyà fún, ìbànújẹ́ ní bámbẹ̀ lóde àyà fún. Wàá ṣe púpọ̀ ọdún lé ayé lágbára Ọlọ́run ọbọ nífẹ̀ẹ́ yìí sópin. Ìgbà àlè rẹ̀ ilé ní àwọlé rẹ̀ ilé ní. Alhaji Adeniyi o Isiaq Balogun ọmọ Ìjẹ̀bú o. Ìjẹ̀bú ńlẹ́ o. Ọmọ eré níwà o. Ẹ̀yin lọmọ onílé kan gògòrògògòrògògòrògòrò. Èyí tájọ́ òdiwò ti fìlà rẹ̀ ṣì bọ̀. Bówù Jẹ̀bú àwùní rẹ̀ ní wíníwíní. Bówù Jẹ̀bú àwùní rẹ̀ ní wíníwíní. Bówù Jẹ̀bú àfẹ́rí rẹ̀ tó kù sọdún alágẹ̀mọ́ lé ọmọ adúrú mádé ọmọ adúrú mọ́sù gbẹ̀dí iye jẹ́. Ìjẹ̀bú ló kọ́nà wo dọ́là kẹ́yìn bó tó kówó dé. Ìbò kówó dé lówó náà wà pọ̀. Ọ̀sìn náà fi mọ́ dúdú Jẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó kẹlẹ́bẹ̀ Jẹ̀bú owó ìtọ́ Jẹ̀bú owó ike Ìjẹ̀bú owó. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ pátápátá náà náwó lọ́wọ́ o. Adeniyi o wá mọ̀ sanwó ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Obakemi AKÉWì lè èmi ń jẹ́. Obakemi AKÉWì mo dé sí Ọlọ́run, mo dé sí Ọlọ́run, mo dé sí Ọlọ́run, mo dé sí Ọlọ́run ká ti lọ. Ọmọ Ìjẹ̀bú o. Ọmọ mo ráyè má máa roko. Mo roko tẹ́yẹ má ti fò lọ nínú ilé bàbá rẹ̀. Ọmọ mo ní súnlé mi ò má lọ ọbẹ̀ ọbẹ̀ tó wá ń lé ọmọ lé àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ Ìjẹ̀bú ńlẹ́ ọmọ èrè níwà. Ńlẹ́ o ọmọ ẹlẹ́dìí ògògò màgẹ̀ yìí ti ń fẹ̀yẹ̀ ebi àwọn gẹ̀ǹgbẹ̀ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ìjẹ̀bú o. Ọmọ bàtà ọmọ abúlé sówó. Iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú méjì jíjẹ méjì ta ìjẹ. Olórìṣà kan tí wọ́n fi méjì bọ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ńlẹ́ o. Ọmọ onígbò màmá dé o. Ọmọ onígbò màmá wọ màmá wọ. Ọmọ onígbò kan àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹ̀bọ̀rọ̀ dá mi lójú ẹ̀bọ̀rọ̀ bọ̀ lásán lé ọmọ Ìjẹ̀bú ńlẹ́ ọmọ èrè níwà. Mo ṣẹ̀wẹ̀ so nílé Ìjẹ̀bú o. Owó mélòó lẹ̀ ní tẹ̀fọmọ Ìjẹ̀bú ṣeré. Aṣọ mélòó lẹ̀ ní tẹ̀fọmọ Ìjẹ̀bú ṣeré. Máa bá Ìjẹ̀bú relé ọmọ alárẹ̀ o. 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 Ẹ̀wẹ̀ só. Ẹ̀wẹ̀ só kú ọdún o.
mú bọ̀ wá sílé o. Ìjẹ̀bú ọmọ alárẹ̀, Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ só ọmọ Ìjẹ̀bú. Aládì Adéníyì Isiaq tí ń sọjọ́ bí lónìí. Balógun ní sọjọ́ bí lónìí o. Ọlọ́jọ́ ìbí tòní. CEO LA Ayotos Ventures tí ń sọjọ́ bí lónìí. Lágbára Ọlọ́run ọba wa ṣe púpọ̀ ọdún lé ayé nínú ọ̀làǹlà nínú àlàáfíà ara ire rẹpẹtẹ ọlá rẹpẹtẹ yìí rẹpẹtẹ àpọ́nlé rẹpẹtẹ. Onífọdún ìsòpin happy birthday to you òpó ọdún ọlọ́jọ́ ìbí tòní Alhaji Adéníyì Isiaq Balógun. Obakemi AKÉWì lè èmi ń jẹ́ Obakemi AKÉWì mo jíṣẹ́ wọ́n rán mi. Ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀.